ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì olómi ọgbọ́n TV wípé a kú dédé àkókò yìí níbi òwò iṣẹ́ tí náǹfààní láti máa gbọ́ wa tàbí láti máa wò wá káàkiri àgbáńlá ayé. ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ báyìí sì rí etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dé láṣẹ lẹ́dùn màrí àníròhun bí sọnù bí ò ṣe bí ọmọ. gbogbo ẹ̀yin tẹ́ wà lókèrè tàbí ẹ̀yin tẹ́ wà nítòsí ẹ mọ̀ pé mi á máa gbà ládùúrà wípé ẹkún òṣè ó kéré ó tóbi kò ní yà tí kò wà wá láṣẹ lẹ́dùn màrí àní fi ìpè ìbànújẹ́ ránṣẹ́ àwa náà sì rèé àní gba ìpè ìbànújẹ́ láṣẹ Elédùmarè. èmi tí ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ bí ìdẹ́kọ̀ ló kọ́ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ara kìnnì mí màjọ méjọ mẹ́rin sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń dà pọ̀ mo wà lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ bá subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ sì rèé ẹ bá like ẹ bá comment ẹ bá share rẹ̀ kẹjẹ kó délé kẹjẹ kó dòkó lágbára ṣe Èdùmàrè àjọṣe wa kò ní bàjẹ́ àjọláṣe pẹ́pẹ́pẹ́ dáadáa. ẹ mọ̀ pé ẹni bá ṣàìdá tá a bá wí tá a bá sọ dáadáa tí onítọ̀hún ṣe kò léèwọ̀. ọ̀rọ̀ lórí ọba kábíyèsí ọba Olúwo tó ti ń jẹyọ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn wá ní kábíyèsí ni àwọn ọ̀rọ̀ kan jẹyọ wípé kábíyèsí sọ wípé àwọn ní ọ̀tá ṣùgbọ́n níbi àpéjọ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní ìpele àṣekágbá nílé ẹ̀kọ́ Bowen University eléyìí tí ń bẹ ní ìlú Ìwó ní ọjọ́ kìíní àná ní ìyẹn lóṣù tó kọjá tí wọ́n ṣe yìí ní kábíyèsí ọba Olúwo tìlú Ìwó tí wọ́n fúnra ara wọn jáde pé àwọn ò lọ́tà báyìí o àwọn ò lọ́tà àwọn tí ó sì tí ó gbé àwọn lárugẹ làwọn ní. kábíyèsí ti padà sọ pé àwọn ò lọ́tà máa mú fọ́nrán fídíò yìí wá bẹ́ẹ̀ sì rèé níbi oṣù mélòó kan ó ní ọ̀rọ̀ kan jẹyọ jáde pé kábíyèsí ọba Olúwo wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wú egungun àwọn lọ́balọ́ba àná tí wọ́n ti jẹ tí wọ́n tẹ ẹ̀ná ní wọn nílùú Ìwó wọ́n kọ̀ kó wọn tì síbi kan ni. ó tún fi hàn wípé ní ọjọ́ Ẹtì Friday tó kọjá yìí ó ní kábíyèsí ọba Olúwo ni wọ́n jókòó ìjókòó àdúrà fún àwọn ọba pàápàá jùlọ ọba àná nílùú wa àti àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlúùlú fún ìlú Ìwó tí wọ́n jókòó àdúrà fún wọn ní inú mọ́sálásí ọ̀hún náà. ẹ ká gbóṣùbà káre fún kábíyèsí ọba Olúwo tìlú Ìwó fún ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé yìí àti ọ̀rọ̀ tí wọ́n sọ pé báyìí o àwọn ò ní ọ̀tá kankan ṣùgbọ́n ẹnu ọlọ́fà náà láti gbọ́ pé èmọ̀tá ẹgbọ́ lẹ́nu kábíyèsí fúnra lára wọn. gbogbo ẹ̀yin ọmọ Olúwo tẹ́ ní rò pé bóyá à ń takò ọba Olúwo abẹ́yìn kan tẹ́ ní rò pé bóyá àsúnmọ́ ọba Olúwo rárá o bí ìròyìn bá ṣe ń gbé jáde òun náà láàṣẹ mọ̀mọ́ gbé jáde wá fún ẹ̀yin èèyàn kájọ máa gbé yẹ̀wò lọ́wọ́ ara wa kájọ máa gbé yẹ̀wò ká fi ọgbọ́n ara wa kájọ fi tìwọ́nú ara wọn débi bẹ́ẹ̀ àwọn tó bá ń ṣàṣìṣe tàbí àwọn tí wọ́n bá ń gbé ìgbésẹ̀ tí ò yẹ kí wọ́n gbé wọ́n máa ṣe àtúnṣe díẹ̀ láti máa pe ara wọn ṣàkíyèsí. ẹ lọ́wọ́ fọ́nrán fídíò yẹn tẹ́ bá sì ti wò. Lọ́la àwọn tí wọ́n máa ń gbé gbéga ni mo sì máa ń gbàgbọ́ àfihàn.
kọ́dà àdúgbò di 5 billion nínú ní àjò nínú ti kọ́dà àyàmá di 5 billion èèyàn mélòó lọ́mọ ní who am I? I'm a superstar, so I want you all to know me more. Ọ̀gá mi gbọ́dọ̀ pọ̀ sí 5 billion 7 billion fún àwọn owó òòrùn padà nínú ọba rẹ̀ fún ẹ̀ lóòrùn padà lórí àmì ẹni tí ò wá if you haven't met me, don't judge me. Don't judge nobody if you haven't met me. Even if you never go off now, never castigate anybody in the wrong way. I've seen a lot of goodies, a lot of, I've learned a lot from my family. It's young at 50 today, and I take a promise to you. Long life to you, long life to your beautiful family. I've seen many things in you and your wife today. Your wife went all the way down. I was so amazed. I don't know what to do, but I see God here today. I see God every day. When I see the work of God, I don't need to see Him physically. God bless you. Please involve more youths in governance of today. And let's, our fathers can teach us the way, but let me tell you, Babara, àsìkò òwe ní ọmọdé ọ̀lẹ́ lásán bí àgbàgbà láti tàbí àgbàgbà ó ti yí padà ó ní ìsìn ọmọdé alọ́ lápẹ́sà ní àgbà lọ́wọ́ ní tí a ń pè lẹ́pẹ́sà oní experience àwọn tí wọ́n bá ti lọ ọ̀lẹ́ èkó tí a ti travel lọ London ìwọ bàbá tó ń gbé nínú gbogbo Samuel Adiatu ọmọ tó sọ̀rọ̀ Abímbọ́lá àti Yánṣírù Ọlágbọ̀sùn Tárẹ́sẹ̀. A ṣàdúrà fún pé kí Ọlọ́run kó foríjì hàn. Ọlọ́run foríjì àwa náà ó sì tẹ́ wọn sí abẹ́ rẹ̀. Lẹ́yìn náà gbogbo àwọn bàbá tó ti lọ lábẹ́ gbogbo àwọn mọ́ọ̀sì tẹ́ ti jẹ́lẹ̀ fún wọn pátá àti gbogbo àwọn mọ́ọ̀mù pátá nílẹ̀ Ìwó nílùú Ìwó àti gbogbo àwọn bàbá Yámí olùkọ́ àgbà bá rẹ̀ kí Adédìméjì bá rà náà Ajíkọ̀ Àbùrọ̀sá ìmọ̀gbèmí gbogbo wọn Ajíbọ́pẹ̀ kéwkéwé kò wọn pátápátá agbóyájú àjájú aláyé àjá lónìí gbogbo wọn pátá níkíbi tí a bá wà ọ̀run rẹ̀ wọn ọlọ́pọ̀ oríjìwọ́ ẹ̀ṣẹ̀ wọn kí ẹ̀ṣẹ̀ wọn náà kọmọ́rò lórí tí a kọmọ́rò lórí ọmọ wa kọmọ́rò lórí aya wa kọmọ́rò lórí ọkọ ẹbà wa sàgbà bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹbà wa kúrò àlá
ẹni tí ó bá mọ̀ ọmọ ọba ṣàdúrà fún bí rẹ̀ àwọn náà ṣàdúrà fún ìjọba wa ọba yìí ṣàdúrà fún ìwọ lọ́wọ́ lọ́wọ́ ní ìsìn ẹ̀jọ́ ìmọ̀ ọya bá à ń lọ́ra ṣàdúrà ọmọdé wákàtí márùn-ún náà ṣẹ́jú márùn-ún lọ ọya ẹjọba mówó àdúrà wá kó mówó àdúrà wá àdúrà arúgbó tilẹ̀ wó ọlọ́run bá tí ó kọ́ ìmọ̀ sí àìnímọ̀ sí ọlọ́run ló fi ṣe àdúrà akíyè bá ìmọ̀ àtúnkọ̀ wa kábínẹ̀tì ọlọ́run bá ní kọ́ ìmọ̀ sí náà bàbá ní kí á ṣe àdúrà fún gbogbo àwọn bàbá wa ọba tí wọ́n ti lọ ọlọ́mọsẹ̀ bá ní ìgbà àbọ̀ àrí àwọn èèyàn ní ti lè torí pé bàbá àwọn bàbá tẹ́lá sọ̀rọ̀ pé ìtàní ní bàbá ń mú wọ́n ní ẹ̀farabalẹ̀ ní ẹ̀farabalẹ̀ ìpàdé wọ́n ní ìpàdé wà ní lọ́la láago 10 láàárọ̀ ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ọ̀rú àti mọ́sálásí náà lábẹ́ sọ ń bẹ̀ gbogbo akámọ́sálá ìwà. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV tàbí fún ìpolówó ọjà àyè sísílẹ̀ láti pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú àmúhùnmáwòrán yìí láyé àtàláfíà láfi pàdé láṣẹ Elédùmarè ó dàbọ̀. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Olómi Ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó ti mí létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.